الرحيم السلام عليكم ورحمة الله وبركاته اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم تسليما آمين. Akí gbogbo èèyàn ọmọ ìyá wa nínú ẹ̀sìn èyí ta ní ká sáré ṣàlàyé fúnra wa a lè pè ní lecture a dẹ̀ tún lè pè ní lecture a lè pè ní lecture because ìbéèrè ni àtàwọn necessary thing tó yẹ kí a máa ṣe. Kí ni ìbéèrè náà? Òun náà ni pé most of people tó máa ń listen sáwọn lecture wa wọ́n máa ń wò pé lecture yẹn máa hit púpọ̀ jù pé ó máa hit ó ń sọ̀rọ̀ tawhid ó ń sọ̀rọ̀ bẹ́bọ òṣèdá ó ń sọ̀rọ̀ àwọn nǹkan ẹ ti understand. So a máa ń gba àwọn mẹ́sẹ̀gì àwọn mí à pè wá wọ́n á ní sympathy fún wa pé ọlọ́mọ yẹ kára burú pé ṣé gbogbo ẹyẹ ń ṣe lecture yín sìn ṣáwọn abínú ẹni àwọn tó ẹ pé kíní ṣé wọ́n ní máa sàásí yín ṣé wọ́n ní máa ṣe gbá wọ́n máa ń béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ wọ́n máa ń pè wá bẹ́ẹ̀. Then àwọn míì náà dẹ̀ ní a máa ń gbọ́ information lórí àwọn bòmíì lórí àwọn èèyàn míì náà pé wọ́n ń bínú tí bá ṣe ń ṣe lecture wọ́n dẹ̀ ń make planning wọ́n ń ṣe oríṣiríṣi spiritual whatever ẹ ti ọ̀dọ̀ sọ́jọ́ pé ó ti pín sọ́nà méjì bẹ́ẹ̀ yẹn. So àwọn tó ń lérí sí àwọn wáàsí tá à ń ṣe pé a ṣe máa ṣe lecture bẹ́ẹ̀ yẹn aṣírú wá sí wo nìyẹn tó ń sọ pé ògùn ò dáa tó ń sọ pé ẹbọ ò dáa tó ń sọ pé kinní kan ò dáa tó ń sọ̀rọ̀ pé àwọn àfá fèkì ibi tó bá ti rọ́ọ̀rì jìnnà nǹkan láti rí fèkì béèyàn dáadáa ṣe wà lèèyàn burúkú ṣe wà. Then wá sí tèmi ń ṣe fine ó lè máa sọ pé nǹkan báyìí ò dáa nǹkan báyìí ò dáa mean direct ẹ̀ séyàn. I read from the book of Almighty Allah which is from Al-Quran Karim. So nǹkan tó Al-Quran bá sọ ni mò ń sọ mi ń dẹ̀ sọ pé àwọn tó ń ṣe wọ́n máa jóná ni wọ́n máa ṣe kíní ni èmi ń ka síta ọlọ́run máa sọ báyìí ní súrátù báyìí pé nǹkan báyìí ó máa dá o ẹni tó bá ń ṣe kó ronú pìwàdà. Àwọn tó bá dẹ̀ sì ń ṣe lọ́wọ́ náà a pè wọ́n gèfèrí àbú wọn àṣẹ kankan ṣùgbọ́n mo mọ̀ pé àwọn náà mọ̀ pé kò dáa penny the time they can change tó bá dẹ̀ dúró sórí pé ó dáa so a pàdé lọ́jọ́ àlùkìyámọ̀ but nǹkan tẹ́mi wà after ni pé whatever Al-Quran said I'm going to preach it out mo máa ka síta fáwọn èèyàn pé ọlọ́run sọ pé nǹkan báyìí ò dá ọlọ́run sọ pé nǹkan báyìí ò dá. So tó bá fẹ́ bí pé káwọn èèyàn wá máa pè pé lecture yẹn ìtì o sáwọn èèyàn ní máa sọ pé láti ṣe yín ní jàǹbá láti ṣoògùn sí yín láti ṣe kíní bẹ́ẹ̀ náà ládẹ́ ń gbọ́ pa àwọn èèyàn kan náà wọ́n ń gbèrò aburú sí yín o láti ṣoògùn sí yín láti ṣe yín jàǹbá ẹ ti understand. So la fi wá jáde pé ká ṣe clarification fáwọn èèyàn. Question topic yìí tẹ bá rí ẹ rí pé kí ló wà ń bẹ̀ ta ló yẹ ká bẹ̀rù nínú ọlọ́run àtèèyàn ẹ ti understand. Nínú ayé àtọlọ́run èwo ló yẹ kí ẹni tó ń ṣe lecture tó ń ṣe wáàsí èwo ló yẹ kó bẹ̀rù ń bẹ̀. Ṣé pé nínú ayé ìlọba wà lówó wà làjẹ́ wà lóṣó wà gbogbo nǹkan ló wà nínú ayé yìí ayé generally àti ọlọ́run èwo ló wà yẹ kẹ́ni tó bá ń ṣe wáàsí ọlọ́run èwo ló yẹ kó bẹ̀rù jù which is nǹkan tèmi follow nìyẹn ẹ ti understand. Mi ì lè sọ pé mo ń bẹ̀rù ayé nsìn kí n má bẹ̀rù ọlọ́run. Ayé máa tán kúlì ṣe ìfáàní ilallahu báàkì gbogbo nǹkan ló máa tán ó máa kọ́ lọ́hun kúlù mọ́ ní àléyà àfáàn gbogbo nǹkan ayé pátápátá fàájì lásán eré ìtànjẹ lásán ni nínú ayé yìí. Kódà ọmọ gan alimalu walibanuna sinnatul ayata dunya owó àtọmọ ọ̀ṣọ́ ayé lásán ni. Àwa pẹ́ jù láyé náà anábì tó ẹ̀ tó wá sọ pé àwọn sẹ́ńtúrì tòun ìjọ tòun bẹ́ẹ̀nà sí tí náà wá sàbáhìn 60 sí 70 ni lẹ́mí wá fi máa gùn ẹ wá wo ọdún tá lò nínú sàárè ẹ wo ọdún tá lò kọjọ ìdájọ́ tó dé. Kì í ṣe pé bóyá gbé ṣù mí kì í ṣe pé bóyá gbé nǹkan kan mi but ìpáyà ọlọ́run ọba lóbi ta fi ń ṣe lecture àdẹ mention orúkọ èèyàn àdárúkọ èèyàn àdẹ búyàn à ń ka nǹkan tọ́lọ́run sọ ni. Ọlọ́run sọ fún Muhammad torí time bismillahir rahmanir rahim ba'da ista'azati wal basmala. Ọlọ́run sọ fún Muhammad tẹ́bẹ́ ká lọ wo suratul Ma'idah Quran chapter 5 verse 67. Ọlọ́run ní yóò ayọ́ rasulu baligima unzila ilayka min rabbika wa in lam taf'al fama balagta risalatahu wallahu yasimuka minan nas inna Allaha la yahdil qawma kafirin. Ọlọ́run ní wa Ànábì Muhammad sallallahu ta'ala alaihi wasallam baligi jẹ́ṣẹ́ yẹn dópin o jẹ́ṣẹ́ dópin jẹ́dópin kí ni kó jẹ́dópin man uzila ilayka min rabbika gbogbo nǹkan tá a sọ̀kalẹ̀ fún wa Ànábì Muhammad sallallahu ta'ala alaihi wasallam ẹ̀kọ́ tá kọ́ ẹ nínú Al-Qur'ani ẹ̀kọ́ ẹ̀sìn tá kọ́ ẹ nǹkan táwọn Ọlọ́run fẹ́ nǹkan tá a fẹ́ bí wọ́n ṣe lè rojú rí àwọn Ọlọ́run bí wọ́n ṣe lè kọ̀ǹbínú àwọn Ọlọ́run tilka hududullahi wa ma yuti illa wa rasulahu bí wọ́n ṣe ní kọjá ẹnu àlà Ọlọ́run tí ó dẹ̀ ní kọjá ẹnu àlà òjíṣẹ́ ìwà náà mọ̀ọ́mọ̀ tá a rán sí wọn jẹ́ kí wọ́n mọ̀ balig jẹ́dópin jẹ́ kí wọ́n mọ̀ o
man uzila ilayka min rabbika gbogbo nǹkan tá fi ránṣẹ́ tá fi rán àwọn ànábì Muhammad sí gbogbo àníwùmọ̀ sí gbogbo àwọn èèyàn yányán ṣàlàyé gbogbo ẹ̀ fún wọn dópin o wa in lam taf'ali fama ballagta risalatahu tó bá wá ṣàlàyé gbogbo ẹ̀ fún wọn dópin bóyá ó ń sọ díẹ̀ fún wọn ó ń bẹ̀rù ó ń sọ díẹ̀ fún wọn ó ṣàlàyé báwo Ọlọ́run ṣe jẹ́ nǹkan tá fẹ́ tán ó ṣàlàyé fún àwọn èèyàn tá rán ẹ sí ìwà ànábì Muhammad ajẹ́pọ̀ jẹ́ṣẹ́ tá rán ẹ dópin Ọlọ́run wá ní pé kí ni o wallahu yasimuka minan nas tó bá wá jẹ́ pé ẹ̀rù àwọn èèyàn ló ń bà ẹ́ ló dífá fún wa àfáà oníwàásí ló dífá fún wa mùsùlùmí òdodo gbogbo ọ̀rọ̀ yìí tọ́lọ́run sọ fánà bí pé kó jíṣẹ́ dópin yìí ẹ̀yin náà lẹ sọ pé al-ulama'u warasatul anbiya àwọn àfáà ló rọ́pò òjíṣẹ́ báwo la àfáà ṣe wá máa bẹ̀rù ayé táwa máa tan Ọlọ́run a máa bẹ̀rù ayé purọ́ mọ́ Ọlọ́run a máa bẹ̀rù ayé láti má lè sòdodo nǹkan tọ́lọ́run sọ wàá kú ó sòótọ́ wàá kú ó parọ́ wàá kú kíyàn kúkú sòótọ́ kíyàn tẹ̀lé tọ́lọ́run kíyàn lè kúkú re àmàdé bẹ́ǹsìn tó rí táyìn so Ọlọ́run ní pé ìwà àná mọ́mọ́ tó ẹgbẹ́ ru oṣó ló ń bà ẹ́ ìwọ àfáà tó ẹgbẹ́ ru oṣó ló ń bà ẹ́ ìwọ àfáà tó ẹgbẹ́ ru àjẹ́ ló ń bà ẹ́ ìwọ àfáà tó ẹgbẹ́ ru ìjọba ló ń bà ẹ́ láti sòdodo ìwọ àfáà tó bá yẹ pẹ̀rù àwọn ẹlẹ́bọ lóògùn ló ń bà ẹ́ láti sòdodo ìwọ àfáà tó ẹgbẹ́ àwọn tí wọ́n ń pera wọn láàfáà tí wọ́n jálùfá ló ń bà ẹ́ lẹ́rù tó bá yẹ pé àwọn tó ń balẹ̀ jẹ́ ló ń bà ẹ́ lẹ́rù láti sòdodo wallahu yasimuka minan nasi èmi Ọlọ́run máa máa ṣọ́ ẹ ládọ̀ àwọn èèyàn inna Allaha la yahdil qawma kafirin torí pé mi Ọlọ́run ọba mi ní fọ̀nà mọ́ àwọn kèfèrí láti lè gẹ́ẹ̀tì ẹ ánsà fún àwọn ìbéèrè wa nìyẹn pé àwọn tó ń béèrè pé ṣé wọn ní faburú ṣe wá pẹ̀lú bí lẹ́kṣọ̀ wa ṣe hit Ọlọ́run ló ń ṣọ́ àwa o àtàwọn tí wọ́n ń sọ pé a máa fi nǹkan ṣe ẹ̀mí yín ò gbé o ẹ tó bẹ́ẹ̀ bó ṣe rí nìyẹn o so ẹlẹ́kejì ibi tá ti mọ̀ pé a lè máa borọ́ lójú tẹ́bá ká tó lọ wo Quran chapter 2 Suratul Baqarah 159 159 kí lọ́lọ́run ọba sọ ń bẹ̀ Ọlọ́run ní allazina yaktumuna man anzalna minal bayyinati wal huda min ba'di man bayyanahu linnasi fil kitab ulaika yalhanuhumullahu wa yanhamuhumullahu Ọlọ́run ní allazina yaktumuna man anzalna minal bayyinati wal huda àwọn tá ṣe kíni o tá ṣàlàyé àwọn nǹkan tá ṣàlàyé ẹ ti understand tá ti sọ̀kalẹ̀ tá ti ṣàlàyé sínú tírà fáwọn èèyàn tó jẹ́ ẹ̀rí òdodo tó tún jẹ́ ìtọ́nisọ́nà minal bayyinati ẹ̀rí òdodo táwọn Ọlọ́run ti clarify sínú tírà ni o táwọn kan wá hide allazina yaktumuna man anzalna àwọn kan àwọn ẹnìkan tí wọ́n hide nǹkan Ọlọ́run ní kí ni nǹkan náà man anzalna minal bayyinati àwọn ẹ̀rí òdodo wal huda àti àwọn ìtọ́nisọ́nà mímbádì máa ń bàyánà húlì nẹ́ẹ̀sì fílíkì tàbí táwọn Ọlọ́run ti ṣàlàyé gbogbo nǹkan wọ̀nyí sínú tírà sínú àlìkùrìánì sínú àwọn tírà tó ti kọjá àmọ́ àlìkùrìánì ló kó gbogbo tírà táwọn Ọlọ́run ti ṣàlàyé àti sọ̀rọ̀ pé nǹkan tọ́wọ́ Ọlọ́run fẹ́ ni o ọtí mímu ò dá o ṣìnà ṣíṣe ò dá o káṣóògùn ò dá o àwọn Ọlọ́run ta ti wá ṣe táwọn kan wá áìdì ẹ̀ láti ṣàlàyé fáwọn èèyàn Ọlọ́run ní gbogbo ẹni tó bá áìdì òdodo òun Ọlọ́run ọba tó bá áìdì nǹkan tó jẹ́ ẹ̀rí òdodo tó bá àdí anything tó lè tọ́ èèyàn sọ́nà wá sọ́dọ̀ òun Ọlọ́run ọba ní hùláyíkà gbogbo àwọn tó ń ṣe bẹ́ẹ̀ yẹlhanuhumullahu ibi dọ́dún òun Ọlọ́run ọba ń ṣẹ́bi lé wọn ibi dọ́dún òun Ọlọ́run kó máa bárò àwọn ẹni tó bá àìdí òdodo láti sòdodo wayelhanuhumulahinu àti pé àwọn ṣẹ́bi wọn máa ṣẹ́bi lé wọ́n bèrè lọ́wọ́ àwọn scholars pé àwọn olóúnjẹ ṣẹ́bi wọ́n láwọn màláyíkà gbogbo assistance táwọn màláíkà máa ń ṣe rẹ́kọ̀dì táwọn màláíkà máa ń kọ sílẹ̀ gbogbo orú ẹni bẹ́ẹ̀ ó máa fail gbogbo àwọn rẹ́kọ̀dì yẹn àwọn màláíkà dẹ̀ tún máa ṣépèlé lórí. ẹ ti understand ibi táwádé yìí Ọlọ́run ní allazina yaktumuna man anzalna àwọn ẹ̀dá kan tí wọ́n lọ ń ṣe kíni o tí wọ́n ń fi pamọ́ kíni wọ́n ń fi pamọ́ man anzalna minal bayyinati àwọn ẹ̀rí òdodo wa irú ẹ̀rí òdodo wo ni kíni lecture ti ti wá dúró lé lórí à ń sọ̀rọ̀ lórí pé tawhid ìpè ní sẹ́sìn pé ẹ má pa nǹkan pọ̀ mọ́ Ọlọ́run kò dáa for example nísìn a sọ pé tá bá fẹ́ bẹ̀rẹ̀ lecture a máa kí àwọn àfà tòótọ́ a máa ṣàdọ́ fáwọn àfà a máa ṣe everything but bí lecture ká máa yí ọ̀rọ̀ lórí yẹn a lè yí lórí ṣẹ́rí bọ́lọ́run ṣépè fún ẹni tó bá mú òdodo pamọ́ Ọlọ́run ní ọtí ò dá ṣé máa wá sọ pọ́ ti dá ni
ó dá àáfàá tó ní kí ìyàwó oníyàwó wá òun fẹ́ sín gbẹ́rẹ́ sójú ara fún ìyàwó oníyàwó ṣé máa sọ̀pọ̀tì ẹ̀ pò dáa ni pé ó yá ẹ lọ máa bá àwọn àáfàá kan máa sín gbẹ́rẹ́ sójú ara fún yín àáfàá tó lóun fẹ́ sín gbẹ́rẹ́ sí nǹkan tó lóun fi ṣe ẹwà fáwọn obìnrin níwájú méjèèjì níhòòhò ọmọlúàbí lóhun nìkan àtẹnìyẹn nìkan ṣáà sọ̀pọ̀tì irú ẹ̀ àáfàá tó ń wórí òkú ṣáà sọ̀pọ̀tì irú ẹ̀ ṣọ́lọ́run sọ̀pọ̀tì ẹ̀ ṣáà sọ̀pọ̀tì ẹ̀ ṣẹ́sìn wá kọ́ wa bẹ́ẹ̀ ṣáà sọ̀pọ̀tì pé kíyàn fi ọtí máa ṣe àṣkàm ó fẹ́ ṣe láìláìlá àkọ́ mọ́tí ná ṣáà sọ̀pọ̀tì ẹ̀ tọ́lọ́run bá ti sọ fún ẹgbẹ́ astaghfirullahi min alimin zani muklisi wa ma humiru illa lihabudillah muklisina la udina unafa tọ́lọ́run ti ní gbogbo nǹkan dáfẹ́ sọmítì fún mi ẹ sọmítì ẹ pẹ̀lú mímọ́ ṣá máa sọpọ́tì àwọn tó ń wé egungun abuké láti fi ṣoògùn tàdé ń rí fásì tọ́lọ́run ti ń sọ pé oògùn ò dá ṣá máa sọpọ́tì ẹni tó ń lọ lè yẹ̀mí wò tó ń yẹ nǹkan wò man sa'ara faqad ashrak àdìsí pọ̀ sánà bíbí wa lórí yíyẹ nǹkan wò Al-Qur'an náà jẹ́ kó yé wẹ́pọ̀ nìkan lòún nímọ̀ kọ̀ọ̀kọ̀ kò sẹ́ni tó ní adé ń kọ́ àwọn fásì yẹn jáde without mention anybody's name but àwa ń ṣe wá sílé lórí ṣé wá rí ibi tó ti burú fún wa nísìnyí tá a bá sòdodo yẹn tá a bá ṣe wá sí lórí gbogbo nǹkan yìí ṣe gbọ́ nǹkan tọ́lọ́run sọ Ọlọ́run ní gbogbo ẹni tó mọ òdodo ẹ̀rí òdodo tó wọn Ọlọ́run sọ̀kalẹ̀ àti nǹkan tó jẹ́ ìtọ́nisọ́nà kí ni Al-Qur'ani ni adèwálá ìdí àdíẹ̀ nínú Al-Qur'ani yẹn ká máa lè ṣàlàyé fún àwọn èèyàn ibi tí wà mọ̀ Al-Qur'ani ni húdàm tọ́lọ́run bá sọ Ọlọ́run ní pé kí ni Ọlọ́run bá tí wà mọ̀ Al-Qur'ani ìwé ìtọ́nisọ́nà ní ìmọ̀nà ní Ọlọ́run bá ń sọ fún wa nínú fásì yẹn pé inna hadha al-Qur'ana yahdi lillati hiya aqwam wa yubashshiru al-mu'minina allazina ya'maluna salihati anna lahum ajran kabira inna hadha al-Qur'ana Qur'anun yahdi lillati hiya aqwam wa yubashshiru al-mu'minina allazina ya'maluna salihati anna lahum ajran kabira ìmọ̀nà ní ìtọ́nisọ́nà ní Al-Qur'ani tó wá dẹ̀ tí wá sọ fún wa ń bí náà pé kí ni o ìwé ìtọ́nisọ́nà allazina yaktumuna man anzalna minal bayyinati wal huda àwọn tó ń fi nǹkan táwa Ọlọ́run ṣe kí ni o tí wọ́n ń fi pamọ́ àwọn tó ń fi nǹkan pamọ́ kí ni nǹkan tí wọ́n ń fi pamọ́ man anzalna minal bayyinati ẹ̀rí òdodo táwa Ọlọ́run ti ṣe kí ni o wal huda àti ìtọ́nisọ́nà min ba'di man bayyanahu linnasi fil kitab táwa Ọlọ́run ti ṣàlàyé clearly sínú tírà má ṣe sìná má mutí má lu jìbìtì má ṣoògùn má bọ́lọ́run wórogún má jọyìn àlìjọ̀nú má wàgbára lọ́dọ̀ àwọn àlìjọ̀nú má mọtí má ṣe kéta má ṣe kéro má ṣòfófó má lára èèyàn má ra burú sí yàn gbogbo nǹkan wọ̀nyí táwọn Ọlọ́run ti wá sọ táwọn kan dẹ̀ wá ní mímọ̀ nípa ẹ̀ tí wọ́n wá háìdì ẹ̀ wọn ò fẹ́ sọ síta torí pé bí wọ́n ń bẹ̀rù ọba bí wọ́n ń bẹ̀rù ìjọba bí wọ́n ń bẹ̀rù oṣó bí wọ́n ń bẹ̀rù àjẹ́ bí wọ́n ń bẹ̀rù ẹlẹ́bọlógún Ọlọ́run dẹ̀ ti sọ síwájú pé òun lòun máa ṣọ́ ẹ wáì bóyá wọ́n ń bẹ̀rù pé àwọn ò ní róúnjẹ jẹ mọ́ pé àwọn èèyàn níwá bẹ̀ wọ́n ṣẹ́ mọ́ àwọn ò ní róúnjẹ jẹ ibẹ̀ làwọn ti ń jẹ ṣé èpè Ọlọ́run àti pé àwọn màláíkà kí nìyàn fẹ́ fi wẹ̀ Ọlọ́run ní gbogbo ẹni tó bá háìdì òdodo ùláìkà gbogbo àwọn tó ń ṣe bẹ́ẹ̀ yẹlẹ̀ hanuhumullahu ibi dandan wọn Ọlọ́run kó máa bá wọn wọ́yẹ̀lẹ̀ hanuhumullahu inú àwọn ṣẹ́bi wọn ṣẹ́bi lé wọn wíṣì sáwọn màláíkà Ọlọ́run ọba wa jẹ́ ẹ̀dá ó fẹ́ràn wa púpọ̀ kí n tètè kúrò ń bẹ̀ yẹn èmi o máa sọ́dọ̀ la ni ọtí ò da oògùn ò da gbogbo nǹkan tí ò bá da kò da nìyẹn I don't care mi bẹ̀rù Ọlọ́run nìkan lèmi bẹ̀rù òun ló dẹ̀ dá mi òun ló dẹ̀ máa pa mí tó bá wá pa mí gan tó bá fún ẹ ṣe ó tún ní nǹkan tọ́lọ́run tún sọ máa sọ fún ẹ sìn so èmi ò bẹ̀rù gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé ẹ lọ sí nǹkan sí lẹ́yìn ẹ ṣoògùn sí ẹ̀ràn àlìjọ̀nù ẹ ṣe kinní kan àwa ń dúró dè yín o kò yé yí so àwa dúró de àwa dúró olúmọ̀ọ́rọ̀ kínní àwọn tó dẹ̀ ń advice wa náà tó ń bẹ̀rù pé wá sí ilé pé kínní kan bẹ̀tì ó ń ẹ̀pọ̀ àwọn èèyàn bẹ̀tì à ń wo pé àwọn ẹni ibi kó má ṣe yín níbi iṣẹ́ Ọlọ́run làwa ń jẹ́ la fi mú àwọn ẹ̀rí wa ẹ̀rù gbúdọ̀ bàyàn kí mọ̀pọ́ tí ò da kí má wàá sọ fún yàn ṣùgbọ́n àwọn tọ́lọ́run sọ Ọlọ́run ní òun ṣépè fún ẹ láti sánmà àwọn màláíkà náà ṣẹ́bi ilé ẹ Ọlọ́run wá sọ sísàlẹ̀ ń bẹ pé ilẹ̀ zina táàbù àfẹ́yí tó bá wá túbá nínú yín wà á sílẹ̀ àwù tó wá ṣàtúnṣe wọ́n bá ìyá náà wú tó jáde síta pé èmi ni mo ní kẹ́ máa mọ tí o ṣe ń para àwọn ṣé o tó máa ní pé ọtí da ẹmọ tí ẹ má gbàwẹ̀ ẹ̀ kò sí nǹkan tó ń jáwẹ̀ tó ti sọ rí yẹn Ọlọ́run ní pé tó bá ṣéǹjì òun àgbà ṣéǹjì ẹ̀ ní pé á wá jáde síta pé olórí ibú lòun o irọ́ lòun papọ̀ tí da o ọtí ò da o ayé àtọ́lọ́run ti sọ̀rọ̀ ọtí ní o Suratu Maida innamal a'malu wal mizru wal ansabu a máa sọ a máa tún àtúnṣe ní gbangba lòun tó lè forgive wà á sílẹ̀ àwọn aṣàtúnṣe wọ́n bá ìyá náà wá bọ́ síta
ipe èmi tí mo sọ pé kẹ́ máa ṣe oògùn pógun dá oògùn ò dá o èmi ni mo ní ká fi nǹkan fọ́kọ̀ mú pó dá kò dá o á jáde síta kó gbogbo ọ̀rọ̀ tó ti sọ ṣe ń pa aláwọn àfáàdùn máa sọ fún yẹn pé ẹ má dá wọn lóhùn jàre ẹ ṣe oògùn ẹ pàlìjọ̀nú ẹ mọtí ẹ fọtí lóṣẹ́ ẹ báyàwó níyàwó sún ẹ fòrùká nàyàn ẹ fògùn gbàyàwó níyàwó ẹ ṣàwọn ìwà bàjẹ́ táwọn àfáà kan máa ń dúró a sọ pé gbogbo àfáà má ṣì mí gbọ́ tó bá dẹ̀ ṣì mí gbà ẹ̀ ló ń kí ẹ ọlọ́run bá ti gbé mi yé. You understand? So ọlọ́run ní gbogbo àwọn bẹ́ẹ̀ tó ń bá wá jáde padà tó ń wá ṣàtúnṣe o fa ùlẹ́ ìka àtúbù ilé yìí a máa forgive wọn. wà á nà èmi ọlọ́run ọba tàwábù rọ ìmù ọba aláforíjì ni mi ọba oníkẹ́ni mi. èyí tó wá jẹ́lẹ̀ kẹta tá a máa fi round up nísìn òun náà wà ní pé kí ni ẹ ká lọ wo Suratu Ali Imran Quran chapter 3 verse 169 ibẹ̀ ni máa ti round up kí lọ́lọ́run ọba sọ. gbogbo àwọn tí wọ́n wá halẹ̀ mọ́ wa yìí pé wọ́n á ṣe ògùn sí wa wọ́n á ṣaburú sí wa yìí àtàwọn tó ń fi sympathy fún wa pé wá sí yín le jù lórí ọ̀rọ̀ ẹbọ kí wọ́n má pa nǹkan pọ̀ mọ́ Ọlọ́run kó máa ṣe yín láburú Ọlọ́run ọba ní rìwọ́ọ̀dù lóòótọ́ Ọlọ́run ọba sọ fún wa pé òun lòun pààyàn òun lòun jiyàn ó ní Allahu wallahu alákọ̀ọ́kún èmi Ọlọ́run ọba ni mo dá yín súnmọ̀ yàtọ̀ wà fákùn èmi Ọlọ́run ni màá pa yín wàmínkùn mọ́ yù tà wá fá ó ń bẹ nínú yín dẹ́pẹ́ ọjọ́ tí wọ́n bí ni mo pa padà ìmí inú oyún ni mo ti pa ìmí ọdún méjì ìmí ọdún mẹ́ta àwọn kọ́lẹ́ ẹjọ́ lọ primary school wàmínkùn mọ́ yù tà wá fá àjẹ́ká ẹ̀mí àwọn kan gùn apá wọn wàmínkùn mọ́ yù rọ́ọ̀dù ilẹ̀ harizalili humuri a sì jẹ́ káwọn míì dàgbà nínú yín débi pé harizalili humuri ọpọlọ wọn ti dàgbà débi pé wọn kì í mọ nǹkan mọ́ ẹ ṣàlàyé òun lè ràn kán lójó ń rọ̀ wọn dáyàn mọ̀mọ́ níbi tàjẹ́ kí wọ́n dàgbà dé ọlọ́run lòun ń pààyàn ó tún sọ ń bì kan pé wa ma kana li nafsin an tamuta illa bi isnillahi kitaban muwajjalan òun ọlọ́run ọba o òun ẹ̀mí kan ò ní bọ́ kó wọn ọlọ́run má mọ̀ sí kitaban muwajjala ọ̀rọ̀ tó wọn ọlọ́run stamp ni tó confam àyàfi tó bá yẹ pé wò ó gba Al-Qur'ani gbọ́. súrà táwa ní kẹ lọ Suratu Ali Imran 169 kí lọ́lọ́run ọba wá sọ fún gbogbo ẹni tó bá ń jíṣẹ́ ọlọ́run tó bá kú sórí iṣẹ́ ọlọ́run ọba ẹni tó bá kú sórí wáàsí òótọ́ ẹni tó bá kú sórí òdodo abẹ́ni tí wọ́n pa sórí òdodo abẹ́ni tí wọ́n fi mùsíbà kàn sórí òdodo tẹ́mi ẹ̀ wá bọ́ síbẹ̀ kí lọ́lọ́run bá sọ ní Suratu Ali Imran Quran chapter 3 verse 169 ọlọ́run bá ní wala tahsabanna allazina qutilu fi sabilillahi amwatan bal ahya'un 'inda rabbihim yurzaqun. bí mo ti fẹ́ dúró nìyẹn ọlọ́run ní wala tahsabanna allazina qutilu fi sabilillahi amwatan gbogbo ẹ̀dá tí wọ́n bá pa àbí tó kú sójú ọ̀nà iṣẹ́ àwọn ọlọ́run kó ń jíṣẹ́ àwọn ọlọ́run lọ́wọ́ wọ́n wá pa síbẹ̀ ni àbó kú síbẹ̀ ni àbí wọ́n fi ìnira kankan ìnira yẹn bí wọ́n lọ fi sínú túbú wọ́n lè kúrò ńlú wọ́n lọ jù sódò ó ṣàlọ́ra wọ́n ṣànílára wọ́n pa àbí wọ́n làwọn pa ọlọ́run ní kíni bal ahya'un 'inda rabbi yurzaqun nígbà táwọn yẹn wá wò pé àwọn ti pa wọ́n wá sọ fúnra wọn pé ẹnu ẹ̀ ò mú jù òun ló ń ṣe lecture lórí àwọn àjẹ́ òun ló ń ṣe lecture lórí àwọn oṣó òun ló ń sọ pé kí wọ́n fi nǹkan fọ́kọ̀ mu ò dá òun ló ní oògùn ò dá òun ló ní pé kí èèyàn máa ṣẹ́fà ò dá wọ́n ti wá pa á nísìn wọ́n wá ń yọ nígbà tí wọ́n pa á tán ọlọ́run ní balẹ̀ àyàwó lọ́dọ̀ yín lẹ́yìn ti pé lókù alààyè ní lọ́dọ̀ èmi ọlọ́run ọba inda rabbi alààyè ní irú ẹni bẹ́ẹ̀ lọ́dọ̀ èmi ọlọ́run ọba ẹ̀ yurzaqun oúnjẹ ó ń mu à ń provide gbogbo nǹkan tó jẹ́ jíjẹ mímu à ń provide ẹ̀ fún bẹ́yìn náà ṣe ń jẹ níbi tẹ́lẹ̀ wà láyé ń bẹ̀ so kí wá ni ìyẹn tọ́lọ́run bá fún ẹ ṣe ni o pé o ló fẹ́ pa mí àbò fẹ́ pa ẹ fẹ́ pa oníwàásí kan tó ń lórí pọ́ńsò òdodo tọ́lọ́run bá fún yín ṣe gan tó wá pọ́síbù wà déhùn tọ́lọ́run bá sọ. látàzàbàdàn lẹ́sìn kú tìlú ọlọ́run ni ẹ má pè wọ́n ló kù ẹ ṣe pè wọ́n ló kù àwọn tó yẹ pé wọ́n pa sójú ọ̀nà iṣẹ́ àwọn ọlọ́run àbí wọ́n kú sórí orí iṣẹ́ ọlọ́run ẹ wá pè wọ́n ló kù ó tí o wọn kì í ṣòkú o lọ́dọ̀ yín lẹ ti ń pè wọ́n ló kù bálẹ̀ àyáhù alààyè ni wọ́n bálẹ̀ àyáhùn ó ń ṣẹ̀mí ni Hamzat yẹn ò rí pé tẹnuwin tó mọ tẹ́nì ló wà lórí ẹ̀ balẹ̀ àyáhùn inda rabbi yurzaqun ọlọ́run bá ní kí ni o ọlọ́run bá ní pé ẹ má pè wọ́n ló kù àwọn wo àwọn tó yẹ pé wọ́n ṣe kí ni wọ́n pè sójú ọ̀nà tọ́lọ́run bá ṣe ń pèpè tó dodo yìí táwọn kan ní wọ́n fẹ́ team up wọ́n fẹ́ ṣe gbá wọn aṣàwó wọ́n wà tẹ̀ wá succeed àwa bọ́ sálì kẹ́hámọ́ náà àwa bọ́ sí bàrẹ̀záwò náà àwọn inú wọn wá ń dùn ọlọ́run ẹ má yẹ kí inú yín dùn ẹ má pè wọ́n ló kù o alààyè ni wọ́n lọ́dọ̀ àwọn ọlọ́run ọba tá a dá wọn o yurzaqun wọ́n ń jẹun àhọ́dà oúnjẹ fún wọn KFC ní McDonald ní àmàlà ẹsẹ̀ ẹran ẹgẹ́sẹ̀ gbogbo nǹkan wọn yẹn àwọn ọlọ́run provide ẹ̀sùn wọ́n ń jẹ wọ́n mú so torí náà ẹ rí i pé iṣẹ́ ọlọ́run ò ṣe má jẹ ìdí táwa fi ń jíṣẹ́ nìyẹn o àwọn ò dárúkọ èèyàn gbogbo ẹni tó ń hùwà ibi
ẹ ti understand kó gbìyànjú kó change àwa kan ka ọ̀rọ̀ Ọlọ́run nǹkan báyìí ò dá Ọlọ́run nǹkan báyìí ò dá so n ló wá fẹ́ bí ẹni mi wẹ́ ìtẹ́ àdẹ̀fi ṣóṣì tọ́pìkì yìí ni pé àwa náà ti wà nù ranu yẹn rí then we stopped kì í ṣe papọ̀ lédè gba pé àgbà ẹ̀sìn lọ́sàn kan òrùka àwọn tó mọ̀ wá ń bẹ lórí social media báyìí tí wọ́n ń yà wọ́n lẹ́nu pé Saheed ló síríọ̀sì tó yìí bẹ́ẹ̀ ni bó ṣe rí nìyẹn torí gbogbo nǹkan tá ń sọ pé tálíkùránì kọ̀ǹdẹ́mù fún wa yìí àtọ́dópin adẹ̀rí pé tálíkùránì ṣe sọ pé kò da gbogbo ẹ̀ náà á padà kan wájú ń bẹ̀ so àwọn táwa bá ṣe wá ń ṣe wá sí yẹn àwọn míì ò tí ì kan bí táwa ti kàn so ìgbà tán bá kàn àwọn náà wọ́n lè padà láyé stẹ̀wé àti abu nẹ́rì wá àti abu jannat ọlọ́run bá gbọ́n sọ fún anábì pé ó lè jà àwọn èèyàn pa sallallahu alaihi wasallam láti wá di mùsùlùmí lágídí òun ọlọ́run bá lòun mọ́ àlìjánà òun lòun mọ́ mọ́ náà. Our own is just to read the Al-Quran and let the people know what Almighty Allah subhanahu wa ta'ala is saying. Nǹkan tó ń sọ ṣíkìnà direct sẹ́ni kankan mo máa ń sọ gbẹgbẹ mo máa ń sọ tí mo fẹ́ direct sí yàn máa dárúkọ ẹ ni màá mọ̀ pé mo fẹ́ bá ẹ fèsì bá tù pé wàhálà dé but when I'm doing my lecture if I didn't mention him mo ń ṣe lọ nìyẹn bọ́kàn mi dẹ̀ ṣe rí nìyẹn mo káyà Al-Quran mo dẹ̀ ṣe lọ nìyẹn but pé kéèyàn kan á máa wò pé ó fẹ́ ṣàbúrú kan àbí pé kinní kan ó ti ò jáde tán so káyọ̀ ọjọ́ kúkú jọjọ wà lórí ẹ̀ èmi ò bẹ̀rù kò yẹ mo so àdúrà wa gbà inshallah rahman so bí yẹn ṣe jẹ́ nìyẹn fún gbogbo àwọn tá fẹ́ ṣàánú àwọn aláìní account number fáwọn aláìní ni o 01232142254 account number fáwọn aláìní 01232142254 Global Dahiratu Dhikrlahi Islamic Organization Wema Bank of Nigeria àdúrà wa gbà masalamu wa ilal liqa'i ẹ bá wa ṣe àyè.